gbogbo ẹ̀yin olólùfẹ́ Pavilion TV, a kí yín ẹ kú déédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń wò wá káàkiri àgbáńlá ayé. Ojú tẹ́ fi ń wò wá kò ní relédè yín o, bákan náà etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di. Ní gbogbo ibi tí ẹ ti ń wò wá káàkiri àgbáńlá ayé, àwa lẹ ó máa gbọ́, bákan náà ẹ̀yin làwa náà ó máa rí dé bá o. Ẹ ṣé tẹ́ ń wò wá ní gbogbo ìgbà o. Kókó ohun tí a fẹ́ gbéyẹ̀wò lénìí ló dá lérí May 29 tó ń bọ̀ lọ́nà yìí, ní ọjọ́ tó yẹ kí ìjọba kó pààrọ̀ ara wọn, kí wọ́n gbé ìjọba fún ẹlòmíràn. A ó rí wípé oríṣiríṣi awuyewuye ohun tí ẹ̀ ló ṣẹlẹ̀ ká tó dìbò. Ọ̀pọ̀lọpọ̀ wòlíì, ọ̀pọ̀lọpọ̀ àsọtẹ́lẹ̀ òun ló tiẹ̀ jáde, tí mo sì lérò wípé ọ̀pọ̀lọpọ̀ wa náà à ń bá wa lọ. Ọ̀pọ̀lọpọ̀ wòlíì ló jáde tí wọ́n ní kò ní sí election. Ọ̀pọ̀lọpọ̀ wòlíì ló jáde tí wọ́n tiẹ̀ sọ wípé ètò ìdìbò yẹn kò mà ní wáyé, ètò ìdìbò yẹn kò mà ní ṣeé ṣe. Ṣùgbọ́n lẹ́yìn ò rẹ́yìn, a rí wípé a dìbò, a ṣáà rí wípé ètò ìdìbò náà ó wáyé. Bó tilẹ̀ jẹ́ wípé oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ṣẹlẹ̀, àpótí ìdìbò sọnù níbì kan, wọ́n jà níbì kan, ṣùgbọ́n a ṣáà rí wípé kéde ẹni tó jáwé olúborí, èyí tó ń ṣe aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, lòdì sí gbogbo àsọtẹ́lẹ̀, àbí ká sọ pé yàtọ̀ sí gbogbo àsọtẹ́lẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ wòlíì àti àwọn ènìyàn ti sọ. A ti wá dìbò tán náà nù, a ti fa ààrẹ tuntun mìíràn kalẹ̀, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ náà tún ń jáde lẹ́yìn èyí wípé bó tilẹ̀ jẹ́ wípé aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ni wọ́n kéde gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí, wípé wọn ò mà ní gbéjọba fún un ní May 29. Ṣé bẹ́ẹ̀ ló yẹ kó rí? Ọ̀pọ̀lọpọ̀ àwọn wòlíì yìí náà ni wọ́n tún dìde tí wọ́n tún jáde wípé aṣíwájú Bọ́lá Ahmed, ẹni tí ó jẹ́ aláìsàn ni, kò pé, kódà kò gbádùn, kò tilẹ̀ yẹ rárá lẹ́ni tó jẹ kó jẹ ààrẹ wa. Kódà ọ̀pọ̀lọpọ̀ kan tún ń ro èrò pé bóyá kí bàbá gan tiẹ̀ kúkú papòdà. Ẹ̀yin èèyàn wa, ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire, ṣé bàbá wa ń jà ṣe bí kákú ni? Ó yẹ kó yé gbogbo wa gbangba-gbàngbà pé àwa náà la lè yọra wa kúrò nínú gbogbo rúkèrúdò orílẹ̀-èdè Nàìjíríà yìí. Kò yẹ ká tilẹ̀ máa ro èrò òdìkejì sí ẹlòmíràn. Ní èrò tiwa, ó yẹ ká tilẹ̀ fọwọ́sowọ́pọ̀, ká sì fi àdúrà ti aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lẹ́yìn ni, kí bàbá ó bàa lè ṣe àṣeyọrí nígbà tí wọ́n bá dé orí àga. Àwọn ọmọ káàárọ̀ oòjíire a nípa tó pọ̀ láti kó, kí tiwa ó má bàa já sásán lórílẹ̀‐èdè Nàìjíríà yìí. Káwa náà ó lè jèrè ìjọba àwa ara wa. Oríṣiríṣi àwọn wòlíì alásọtẹ́lẹ̀ aláfẹnusọ yìí, ẹ jẹ́ káwa náà máa ríran rere sí orílẹ̀‐èdè Nàìjíríà, kó má jẹ́ wípé ní gbogbo ìgbà ìran òdìkejì òun náà la máa ń rí. May 29 náà ni gbogbo wa tún ń retí báyìí, pẹ̀lú gbogbo oríṣiríṣi ọ̀rọ̀ tó lòdì, tàbí ọ̀rọ̀ wípé wọn ò ní gbéjọba fún aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Ọ̀pọ̀lọpọ̀ gan tiẹ̀ tún sọ pé ìjọba fìdíhẹẹ́ òun ni yóò bọ́ sórí àga. Lórí ìkànnì Pavilion TV, a fẹ́ ìlọsíwájú orílẹ̀-èdè Nàìjíríà, a fẹ́ ìlọsíwájú ilẹ̀ káàárọ̀ oòjíire. Kí gbogbo wa ká fi àdúrà ti May 29 lẹ́yìn. Àfi kó yá ṣeé ṣe o, òun ló lè rọ mùtúmùwà, lọ́rùn, kí Ọlọ́run kó ti ìjọba tuntun tó ń bọ̀ lẹ́yìn. Ẹ̀yin èèyàn wa, ní gbogbo ibi tí ẹ ti ń wò wá, ọ̀rọ̀ yìí gbà pérò tó bá wá jẹ́ pé gbogbo ìran tàbí gbogbo ọ̀rọ̀ tí àwọn ènìyàn àti àwọn wòlíì ń sọ yìí lórí bàbá wa
Bọ́lá Ahmed Tinubu wípé kó ṣáà papòdà náà ni. Ṣé a lérò pé yóò pé àwa ọmọ káàárọ̀ òjíire rárá? Ṣé a fẹ́ kí ìjọba yìí kó tún bọ́ sọ́wọ́ àwọn Haúsá ni? Ẹ̀yin náà ẹ jẹ́ ká rò ó gẹ́gẹ́ bí ọmọ káàárọ̀ òjíire. Ẹni tó bá mọ̀nà òun náà ló yẹ ká tẹ̀lé. Ṣebí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu náà wọ́n jọ bá ìjọba débi tí wọ́n bá dé yìí ni. Ẹ jẹ́ ká fún bàbá náà láyè kí bàbá kí Ọlọ́run kó ràn wọ́n lọ́wọ́ kí wọ́n tiẹ̀ tún ṣe. Olè ló kú mẹ́sì olè tọ̀ lórí àpáta. Ẹ jẹ́ káwọn náà ó lọ bẹ̀ kí wọ́n lọ tún gbogbo ohun tí wọ́n ti jọ tò síbẹ̀ tẹ́lẹ̀ ká mọ́ sọ pé ó bàjẹ́. Ohun tí wọ́n ti tò síbẹ̀ tẹ́lẹ̀ tí gbogbo nǹkan fi rí bó ṣe rí. Kí bàbá náà ó lọ lo ọgbọ́n tiwọn àti àtìlẹ́yìn Ọlọ́run kí wọ́n fi bá wa yí padà. Kọ́lọ́run náà kó sì tì wọ́n lẹ́yìn. Ká má máa fi èrò tàbí ọ̀rọ̀ òdì tàbí ìran òdì ká má fi tì wọ́n lẹ́yìn, nítorí pé tá a bá ní kó má dáa gbogbo wa náà lájọ jèrè rẹ̀. Ìdí nìyí tí gbogbo wa fi gbọ́dọ̀ gbàdúrà kó dáa kí gbogbo wa ó lè jèrè, ká lè jẹ ìgbádùn ìjọba àwa ara wa, pàápàá jùlọ àwa ọmọ káàárọ̀ òjíire. Lórí ìkànnì Pavilion TV, àlàáfíà àti ìtẹ̀síwájú orílẹ̀-èdè Nàìjíríà àti ilẹ̀ káàárọ̀ òjíire òun làwa ń fẹ́. Ìdí nìyí tí a fi ń gbé gbogbo ohun tó ń lọ yìí yẹ̀wò, tí a sì ń mú wá sétí ìgbọ́ gbogbo ọmọ aráyé kí àwa náà ká lè fiyèsí, kí olúkálukú kó lè gbé ìgbésẹ̀ èyí tó bá tọ́ sí i láti gbé, tí ara ó fi rọ mùtúmùwà, tí ara ó fi rọ àtolórí àtẹlẹ́mù, tí gbogbo wa ó fi gbé ìgbé ayé àgbégbádùn ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ jẹ́ ká fún bàbá láyè, gẹ́gẹ́ bí olórin ti sọ pé ẹ fún bàbá láyè, ẹ jẹ́ kí bàbá ó sanjọ́. Kí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kí àwọn náà kí wọ́n ó lo ipò wo, kí Ọlọ́run kó tì wọ́n lẹ́yìn, kí ara kó lè tu gbogbo ọmọ Nàìjíríà. Àbí ṣé a fẹ́ kíjọba yìí kó tún bọ́ sọ́wọ́ àwọn Haúsá ní ẹlẹ́ẹ̀kẹta? Àbí ẹ jẹ́ káwa náà wò ó, ẹ jẹ́ ká gbé yẹ̀wò. Àwọn ará bí ò fi ààyè sílẹ̀ fún wa, àwa náà ó jìjàgbara. Ẹ jẹ́ ká ti bàbá lẹ́yìn kí bàbá ó lè sanjọ́ fún gbogbo wa. Yóò rọ̀ wá lọ́rùn o. Lórí ìkànnì Pavilion TV, àdúrà tiwa ni pé ìjọba tuntun tó ń bọ̀ yìí yóò rọ̀ gbogbo wa lọ́rùn láṣẹ Ìdùmarè. Lórí ìkànnì Pavilion TV, a ó tún máa mú wá bó bá ṣe ń lọ àti èrò tiwa. Ẹ̀yin èèyàn wa, kí ni ẹ̀yin náà rò sí ohun tó ń lọ yìí? Ẹ jẹ́ ká jọ gbé yẹ̀wò. Ẹ fi èrò tiyín náà ránṣẹ́ lórí comment section. Ẹ má gbàgbé láti máa subscribe sí orí ìkànnì yìí kí ẹ tún lè máa ní àǹfààní sí àwọn ìròyìn, àpéjọrò àti ìròyìn àsìkò àti kàyéfì. Ẹ ṣé tẹ́ ń wò wá ní gbogbo ìgbà o. Ẹ subscribe sórí ìkànnì yìí Pavilion TV fún àwọn ìròyìn àsìkò àti kàyéfì. Ẹ ṣé tẹ́ ń wò wá.